àwọn ẹbí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ti jáde, àwọn ẹbí Tèmi Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà tí wọ́n lọ gbé Tèmi Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ní station ní Ìkòròdú lọ́jọ́ yẹn, tí wọ́n dẹ̀ gbé kúrò bẹ́yẹn, tí wọ́n gbé lọ síbi tí wọ́n gbé lọ kó tó di pé gbogbo ẹ̀mí wá padà bọ̀ inú mọ́tò lẹ́mí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà ti bọ́, kì í ṣe ní station kò dẹ̀ ṣe ní hospital, ẹ̀mí yẹn ti bọ́ lọ́wọ́ fi kọrí. Wọ́n ti lọ sí hospital àkọ́kọ́ nígbà tí wọ́n notice pé kíní yìí ti yíwọ́, ó yíwọ́ lójijì ni. Wọ́n lọ sí hospital àkọ́kọ́, bàtà wọn débẹ̀ tí wọ́n wò wọ́n ní kò sí pọ́ọ̀sì kankan lọ́wọ́ ẹ̀, ni wọ́n wá yí mọ́tò padà, wọ́n ní kán ní wọ́n kọ̀wé ìbòmí fún wọn pé kán sáré máa gbé lọ. Kí ló gba ẹ̀mí lẹ́nu ẹ̀ lójijì lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn? ẹ̀yin èèyàn wa ẹ wá gbọ́ àṣírí tí arábìnrin tó ń tú nípa fámìlì Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Ó yẹ kí wọ́n ti àrẹ́sì àwọn fámìlì rẹ̀ náà wà pẹ̀lú rẹ̀ nínú mọ́tò náà, nítorí wípé kí ló pa Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà nínú mọ́tò bí wọ́n ṣe lọ gbé lọ sí hospital. Ẹ̀yin tèmi, àṣírí ńlá ni arábìnrin yìí tó ń tú, ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí ó sọ. Ṣé ẹ mọ ohun tó gbẹ̀mí lẹ́nu ẹ̀ lójijì lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn? Ṣé bí ẹ mọ̀ wípé bó ṣe wà yẹn, àyàwá yìí ó máa ń jẹ ọ̀rọ̀ máa ń jẹ ọ̀rọ̀ àyàwá tí ìrònú bá ti pọ̀ láyàwá yìí, ó máa ń jẹ. Ẹ mọ̀ tẹ́ bá mọ̀ ẹ mọ̀ lé nìyí pé tí ìrònú bá ti pọ̀ jù ní àyà ẹ̀dá tó ò rí alábàárò, ò rí yàn bá sọ, ò rẹ́ni tó understand the situation ní time yẹn, ọ̀rọ̀ yìí máa wá jẹ ọ̀pọ̀ ẹ. Tó bá ríyàn tó understand yẹn, tó mọ ọwọ́ ẹ̀, tó understand yẹn, tó wà lẹ́yìn yẹn, tó dúró tiẹ̀ ní time yẹn, ó ṣeéṣe kó bẹ̀ sí release kí gbogbo pains yẹn máa release láyẹ̀ díẹ̀díẹ̀ kó fi relief. Ọ̀rọ̀ yẹn ó wà ní àyà Tọ́pẹ́, ó ti rí pé gbogbo èèyàn feel ẹ̀, gbogbo àwọn èèyàn tó sọ̀rọ̀ àdì Tọ́pẹ́ ló fẹ́ ilẹ̀. Ọkọ tó fẹ́, olùṣọ́ tó fẹ́, ó fẹ́ ilẹ̀. Àwọn ẹbí ọkọ wọ́n fẹ́ ilẹ̀, ẹni tó fi ṣe ìyá àsàlẹ̀ spiritual mother ìgbọ́n wọ́n fẹ́ ilẹ̀, bẹ́ẹ̀ ni. Nítorí tí ẹ bá fẹ́ ilẹ̀ ni, kí ni reason ládùúrú fídíò tí ọmọ yẹn tó fi ń sẹ́ndì igbe tó fi ń sọ ẹkún tó bẹ̀ yẹn sí yín, tí ẹ̀jẹ̀ mú mọ́tò láti ọ̀dọ̀ yín kẹ lọ síbẹ̀ kẹ lọ gbé. Mo jẹ́ ìyá lérí ògo níbo wàá sẹ́ndì irú fídíò yẹn sí ìyá lérí ògo, àbí wàá sẹ́ndì irú fídíò yẹn sí ìyá Jọ́sẹ̀, kò ní dìde kó lọ gbé ẹ, lẹ́sẹ̀kẹsẹ̀ ní ọmọ aráyàn ní pé ẹ lọ gbé wá fún mi, kí ló ṣẹlẹ̀? Ó bá dẹ̀ dọ́dọ̀ wọn lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí wọ́n máa ṣe é bí ọmọ, wọ́n máa fà ẹ́ mọ́ra, wọ́n máa ṣe é bí ọmọ lẹ́sẹ̀kẹsẹ̀ báyìí, ara ẹ̀dẹ̀ máa yá, wàá wà okay because ọ̀rọ̀ tó fẹ́ gbọ́ yẹn tó bá gbọ́ ọ̀rọ̀ yẹn ni ó ní ọ̀rọ̀ tí ayélujára máa sọ sí ẹ ní orí, ara ẹ̀dẹ̀ ìyá lọ́wọ́ kan, ọpọlọ asírèsì wa, ọpọlọ tó ti sá lọ yẹn, tó ti fò lọ yẹn, tó mọ bí tó lọ yẹn, tó fẹ́ ya wèrè nítorí ọkùnrin yẹn, tí ọ̀rọ̀ yìí bá tí ayélujára bá sọ̀rọ̀ yìí sí ẹ lórí tó bèrè ohun tó ń ṣe ẹ́, tí ayélujára bèrè lọ́wọ́ pé ṣé orí ń ṣe ẹ ni, kí ló ń ṣe ẹ́ tí ò ṣèyàn kan rí, tálẹ́ni náà lẹ́yìn tó bá sọ̀rọ̀ yẹn fún ẹ tán wọ́n bá tọ́jú ẹ̀. Mo sọ àwọn spiritual mother tó jẹ́ àwọn ìyá o ni mo sọ yìí o, wọ́n wá tọ́jú ẹ̀, wọ́n wá fún ẹ lóúnjẹ, wọ́n wá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ sí wọn, wọ́n wá bẹ̀rẹ̀ sí fi nǹkan ètò wà, ẹ gbàgbé, mo ní ètò wà Ọlọ́run, wọ́n wá bẹ̀rẹ̀ sí óyá wọ́n á gbádùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni. Ẹ wá dúró igbe tí Tèmítọ́pẹ́ sùn, ìyá Jọ́sẹ̀ ní àwọn tí wọn ọ̀rọ̀ ẹnu kọ́, àwọn ọ̀nàkùn dé orí kìíní yẹn, ṣùgbọ́n ọkọ ẹ àgbà lọ́wọ́ ìyá Jọ́sẹ̀ ọkọ ẹ yẹn àgbà lẹ́sẹ̀kẹsẹ̀. Ohun tó ṣẹlẹ̀ dé level tí wọ́n ti fi tírìtì ẹ tó bẹ̀ yẹn, ọlọ́pàá lè gbé ẹ nísìn wàá pẹ́. Ìrísìn tí ọkọ ẹ fi tírìtì ìwọ dé level yẹn tó fi sí sún igbe yẹn tí wọ́n dáwó fún, tí ẹjọ́ náwó yẹn tó yẹn wá tán, tẹwọ́ bẹ̀ sí dúró lè mọ́ ojú bisikíìtì ojú pure water odidi celebrity celeb tí wọ́n dáwó fún lẹ́jọ́ mẹ́ta tó ti di tó gbé adínúkà tó rí tó gùn lẹ́gùn, ó fún lówó tán, ó ra góòdì fún inú ẹ̀ gbá igbóòrùn nínú góòdì yẹn, tí ìyá Jọ́sẹ̀ bá bẹ̀ ti ẹsẹ̀ bọ̀. Ó sọ̀rọ̀ spiritual mother àti Tèmi tó jẹ́ pé bẹ́ẹ̀ ṣe wò mí nǹkan kò ṣe mí, nǹkan yẹ kó ti ṣe mí bẹ́ẹ̀ wọ́n dúró báyìí ni wọ́n ṣe dúró ni wọ́n dúró pa ni. Depression is real. ṣóyí depression tó bá rí depression bó ṣe wà yẹn tó tètè rí àwọn èèyàn bíi spiritual mother bẹ́ẹ̀ yẹn tí wọ́n dúró lórí ẹsẹ̀ wọn yẹn, ọmọ you are gone. Yes, àyà mi ti ń jẹ ní ìkọ́kọ́ fẹ́ sọ síta, àyà mi ti ń jẹ, ṣùgbọ́n kété tí mo sọ síta tí wọ́n gbọ́ everything ṣe kí ni ó settle lọ́wọ́ kan ni. Kò sí ẹni tí ò kí ń dùn, kò sí ẹni tí ò dùn, àti wípé àkíyèsí mi lélẹ́yìí lórí ọ̀rọ̀ Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Gbogbo àwọn èèyàn tó sọ pé ọbẹ̀ àwọn fámìlì ẹ̀ ò fẹ́ dá sí àwọn bọ́lẹ̀, ọkọ̀ wọn sígun mọ́dà, má ti bọ́lẹ̀ lórí kéèsì yìí, ọ̀rẹ́ ẹni ṣe wọn tó bá lè ṣe, sọ ìbẹ́ sí ẹ, àwọn ẹbí kọ̀ọ̀kan bọ́lẹ̀, kò lè má lọ bẹ́ẹ̀, èyí tó bá lọ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́mí ẹ̀ máa bọ́, kí ni yóò tún lè kan ẹlòmíì lọ́la tó súnmọ́ yàn gbọ̀gbọ̀gbọ̀. Irú wà burúkú wo ni ẹ, kí ló ń gbá ìwòsàn wá sí ọ̀dọ̀ yín, ẹsẹ̀kẹsẹ̀ ẹ̀dẹ̀ tí fún ní nǹkan jẹ, ihun tó ṣe yàn ṣojú lásán,
ẹ dá fi kún ìṣòro ẹ ní ó ń fagbọ́n fagbá ń fa kókó bá ṣàsùn ẹ tún wá lògùn fẹ́ fún ka pẹ̀lú ẹ lògùn ìfẹ́ fún pẹ̀lú kí olùṣọ́ yẹn jáde kó sọ pé òun lògùn ògùn ìfẹ́ pẹ̀lú tó ṣe yẹn kí ló jẹ́ pé tó bá sùn tó bá fi jú olùṣọ́ lórí ọkọ̀ lórí ìtùnú ló ṣàrí ní gbogbo ojú oorun ẹ̀ bó sùn ìtùnú lórí bó jí ìtùnú ẹ ti yàwó èrè ọ̀rẹ́dì fi kún tó ṣe torí kún tó ṣe wà lára ẹ̀ tẹ́lẹ̀ ẹ já fi kún ìṣòro ẹ̀ ní láti fún nìkan jẹ láti torí pé kó lè fọ́nì lọ pẹ̀lú yín tí ìbá ṣe bẹ́ẹ̀ ni sẹ̀lẹ́bù wá di pé kò tẹ̀ wá rántí ibi tó ti ń bọ̀ mọ́ ó wá bá yín wà níbi tẹ́wà yẹn ẹ wo ṣọ́ọ̀bù tán ló ṣínà kọ̀ńténà kò mọ ohun tó ń ṣe mọ́ ó wá sí ṣọ́ọ̀bù yẹn ẹ wọ ẹni tó bá ṣe ẹ wọ ẹ̀dẹ̀sà yẹn wọ́n ń dábìlì fún ẹ̀dẹ̀sà yẹn ara mi dẹ̀ kó tí ọ̀ àmọ́ wá ní ilé ẹ̀dẹ̀sà yẹn ló wá padà kó lọ ìkànnìyó ẹ̀dẹ̀sà yẹn ní bàbá ọkọ ló ní pé kí wọ́n mú kó láìka dádì ẹ̀ lè wò sàn dádì ẹ̀ lè wò Tèmítọ́pẹ́ sàn dádì ẹ̀ lè wò Tèmítọ́pẹ́ sàn àdúrà òsì kò sí sáàmù tẹ̀lé ṣe sínú omi fún Tèmítọ́pẹ́ tó máa mú táyà ẹ̀ máa yá àbí ẹ lè ṣe gbogbo ọkọ yẹn ikú pa ọmọ yẹn lójú yín òjíṣẹ́ Ọlọ́run tẹ̀ṣe tí ṣọ́ọ̀ṣì yẹn fi dàgbà tó fi gbó tó bẹ̀ yẹn ṣọ́ọ̀ṣì many years ẹ wá ní kó máa bójú celeb ẹ ronú pé kí ni ó máa bẹ́yìn yọ ní tí kòkó bá ṣe ọmọ yìí ni ó yẹ kẹ́ ronú ó yẹ kẹ́ tẹ̀ wá fi ọmọ yẹn gan tó fi pò kìkì ìjọ yẹn sí nípasẹ̀ wíwòsàn ìlágbàsẹ̀ pé kọ́mọ yẹn kó wá padà gorí ògbókè padà kó ògbó tuntun yẹn bẹ̀rẹ̀ lóòótọ́ kó padà sójú skill lóòótọ́ tí ẹni tó bá ṣàkíyèsí how many years ago lẹ́sí tún rí ọmọ yẹn tó blow last ó ti pẹ́ ó ti ṣe díẹ̀ tẹ́mi rí ní skin ìjọ tí ìgbà tí máa padà notice ẹ̀ nígbà tí ọ̀rọ̀ cancer yẹn bẹ̀ sí jáde ni mo notice ẹ̀ padà látà cancer ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ ni mo notice ẹ̀ padà ẹ̀ lè jẹ́ gbogbo tuntun yẹn ó dẹ̀ padà fún un lóòótọ́ ìkànnìyí òun ni mo ṣe ń sọ má jẹ́ kí wọ́n pa ẹ́ tó bá ti rí kú tó fẹ́ pa ẹ́ tètè ya bẹ́sẹ̀ sọ̀rọ̀ tó bá ti rí pé ìrìnàjò tó ń rìn yìí ó lè mú nǹkan míì wọlé fún ẹ tètè gbọ́ bàtà ẹ má jẹ́ kọkùnrin kan jẹ́ kó depress má jẹ́ kó lògùn fún ẹ tó wọ́n wá tún já ìdúlẹ̀ àwọn ló máa lògùn fẹ́ fún ẹ wọ́n náà tún máa já ìdúlẹ̀ wọ́n á jẹ́ kó lọ ya wèrè kó lọ useless fún àwọn ẹbí ẹ